if you can share this video, mo fẹ́ sọ àwọn kankan lọ́sàn-án. Many of you didn't see my updates on TikTok, on YouTube, on Instagram. Let me read my update for you. Me mo bi agbogbo yin ti rí viral video kan tó ń lọ. I will talk about the viral video, then I will now talk about a lot of things. Share gbọ́ mi. So grab your popcorn, click the share button, and let's go there. There's a viral video that is going on. Gbogbo yin ẹ lè má rí. It's about a lady called Hello Google ẹ tí bá ti dá ọkọ ẹ fún yín o. Tẹ́ ẹ bá dé mọ ẹni náà, máa gbé photo ẹ máa fi wọ̀n yín. Ṣé ń gbọ́ mi? On pe lady ẹni Diamond ló pe joyen. Diamond Jewelries. Ó máa ń ta jewelry ní London. Diamond Jewelry ló ń pè. Ṣé mọ̀ ẹni tí ó bá mọ̀ kó jẹ́ kí n mọ̀ máa gbé ẹ jẹ́ fi photo ẹ wọ̀n yẹn lè má mọ̀. Tẹ́ bá mọ̀ kẹ́ jẹ́ kí n mọ̀. Ṣé mọ̀ àbẹ́ mọ̀. Diamond Jewelry ló ń pe lady yẹn. Unfortunately Diamond ẹ bá mi tag ẹ mọ̀ okay jẹ́ fi photo ẹ wọ̀n yín wọ́n bọ̀. A lot of our friends, they've called me and I own it. Diamond yẹn. Ara lamọ̀ ló ń jẹ́ oúnjẹ ara lamọ̀. Wàṣẹ Àyìndé máa ń kí báyìí. Ṣé ti rí? Ẹ̀yin ti TikTok ẹ lè má rí. Ẹ tẹ Diamond Jewelry. Ẹ̀yin ti TikTok ẹ tẹ Diamond Jewelry. Ẹ rí. Ṣé ti rí? Saida, ọmọge Saida, bam. Òun ni Wàsíù Báńkì. Ọmọge Saida, bam. Ẹ lè má mọ̀. She resides in London. Yeah. Ó ṣe 50th birthday ní Nigeria 2 years ago. Yeah. Ṣẹ́tìrí. Òun nìyẹn. YouTube ṣẹ́tìrí. TikTok ṣẹ́tìrí. Ẹ lọ Google ẹ̀. Now, ẹ bá mi tag ẹ̀. Wọ́n ló sọ pé òun fẹ́ para òun fẹ́ lọ kó sómi. Unfortunately, Diamond ọmọge Saida unfortunately ọwọ́ mi lọ́rọ̀ yín máa ń wà. Now ọmọge Saida ẹ̀ Diamond ló ń jẹ́, ó máa ń ta jewelry, ó máa ń ta gold. Ṣé lọ́rọ̀ lady ó ti ń wá bá mi tipẹ́, but mo jẹ́ nìkan tí bá sọ pé bí gbogbo nǹkan máa ṣe ń wá sọ́dọ̀ mi ni kì í ṣe máa ṣe nǹkan bàjẹ́ gan. Sometimes mo máa wò pé ẹni tó gbéṣẹ́ wa yìí èèyàn mi ní máa overlook ẹ̀. Fèyí kọ́ gbọ́ mo fẹ́ sọ̀rọ̀ gidi fún yín lọ́sàn-án yìí o. So please grab your popcorn and click the share button. Má fàájà gan. Unfortunately, many people ti pè mí, àwọn èèyàn ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n ti lọ pé everybody kó pè mí kí n má ṣe show yìí. But unfortunately má ṣe show yìí. Ṣé mo nǹkan tí má ṣe ṣe? Lady ti ń ṣe tipẹ́. Má sọ gbogbo story ẹ̀ fún yàn. Ó ti ń ṣe tipẹ́. Tó bá pẹ́ kan ló ṣe, o lè má ṣe show yìí. But ìtorí pé wọ́n bẹ̀bẹ̀ wọ́n bò láṣìírí. Ó lè jọ kó ẹ ló máa lọ bá lọ́la. Ó lè jẹ́ bàbá ẹ ló máa lọ bá lọ́la. Ó lè jọ kó àfẹ́sọ́nà ẹ ló máa ju òwò sí lọ́la. Ṣé bá sọ pé torí kò tí ì ṣẹlẹ̀ sí yín, ẹ fẹ́ máa bò ó. Ẹ má gbé oṣù yẹn dọ́dọ̀ tèmi. Èmi ò ń bò nǹkan. Àgàgẹ́ tó bá ti jẹ́ repair, constant thing, nǹkan tó ti jẹ́ wà ẹ̀. Now kí ló ṣẹlẹ̀? Ẹ lọ sórí, ó dàbọ̀ wà lórí fídíò ìwòwò ẹ̀ yẹn. Ó wà lórí, kí lẹ máa ń pè kí ni ẹ̀ náà? Telegram. Ó wà lórí ibẹ̀. Èmi ò ń pín, I'm not interested. You will never see me share such. Even ìgbà tẹ́ show of London, olórí burúkú Abuké Ọ̀ṣun. Ìgbà tójú òwò sọ́kùnrin ní Amẹ́ríkà gan. Ṣé mọ̀? Mo ní mo ní bá yín share. I don't share such. Obìnrin ni mí. But tí pé ká má wá dẹ́kun ìwà àbàjẹ́ yẹn, mi tí rí bàbá ńlá yẹn tó lè stop mi. Tó bá yẹ pé kan ló ṣe ń gbọ́ mi. Mo sọ fún yín, wọ́n ti ń pè mí látàárọ̀. Kò sẹ́ni tí ò ti pè mí. Àwọn kan tí wà mo ò tiẹ̀ kàn gbé fò wọn. Mi kàn gbé fò àwọn kan because mo fẹ́ gbé. I want to do this video first. Can listen, can gbọ́ mi ná. That's why I don't want to pick anybody's chat.
Now mo fẹ́ kí gbogbo yín rántí ẹ̀yin tẹ́ bá ń wò mí dáadáa ẹ bá mi confirm nǹkan tí mo sọ yìí. Ṣé rántí mo ṣe fídíò kan about 3-4 months ago tẹ́ bá rántí. Mo ní ẹ̀yin ọmọ London ṣé gbogbo yín rántí. Mo ní tẹ́ ń lọ sẹ́kọ̀ọ́ ẹ̀yin ọmọ London tẹ́ ń lọ sẹ́kọ̀ọ́. Tẹ́ máa fi London lẹ̀ tẹ́ ń lọ sẹ́kọ̀ọ́. Okòlè London lẹ́kọ̀ọ́ ṣé gbogbo yín rántí. Mo ní wòwò gbogbo yín wà ń ta. Ẹ bá mi confirm tẹ́ bá rántí fídíò yẹn. Ẹni tó bá ní nínú àwọn blogger tó bá ní ẹ bá mi cut ẹ̀ ká gbé síta. Ṣé gbogbo yín rántí. Mo ní unfortunately gbogbo ẹ̀yin ọmọ London tẹ́ ń ṣe dirty December tẹ́ ń lọ party kiri tẹ́ ń ṣakọkiri yẹn. Mo ní wòwò gbogbo yín wà ń ta. Ṣùgbọ́n tá bá ń sọ̀rọ̀ ẹ wò mí dáadáa èmi ti kọjá ẹni tẹ́ máa sọ pé wá ń parọ́ fún yín àbí ó wá ń ṣe ó wá ń fi kan bò kan. I don't do it. Anything tó bá gbọ́ lórí platform mi òótọ́ ni. Kàkà kí wá bọ́ta kí wá parọ́ fún yín I would rather not come out and talk. God bless you. Lancelot said this in December. What have been after December, January or February ni mo sọ̀rọ̀ yẹn. Ṣé rántí? Ṣé gbogbo yín rántí? God bless you. Inú mi máa ń dùn pé ẹ̀yin tẹ́ ń wò mí kì í ṣó ẹ tí ò ní làákàyè bí Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó mo yìí ń bọ̀ lọ́dọ̀ tiẹ̀ náà. Secretary mo ń bọ̀ lọ́dọ̀ tiẹ̀ náà. Victor Queen mo ń bọ̀ lọ́dọ̀ tiẹ̀ náà. Tóyìn Ìdó Ọ̀gọ̀ngọ̀ mo ń bọ̀ lọ́dọ̀ tiẹ̀. Gbogbo bọ́tì ni máa tẹ̀ lọ́sàn-án. Ṣé ẹ gbọ́ mi? Now ṣé gbogbo yín rántí? Mo ṣe show yẹn jọ yẹn. Mo lẹ́yìn ọmọ London ìwòwò yín pọ̀ ń ta gan o. Mo ní wọ́n ń fi Airbnb wọ́n ń fi hòtẹ́ẹ̀lì ibi tẹ́ máa dé sí wọ́n fi ń tọ̀ yín dó. Wọ́n wá ẹwà ìwòwò yín mo ló pọ̀ ló wá àwọn boys Nàìjíríà yẹn àwọn tẹ́ lọ́n bá lẹ́kọ̀ọ́. Mo ní ìwòwò yín pọ̀ gan kò dé ṣàwọn ọmọ London nìkan ẹ̀yin ọmọ Amẹ́ríkà náà. Ṣé ẹ pé mo sọ ń gbà yẹn mo ní ìwòwò yín wà mo ní wọ́n ń pín ìwòwò yín kiri o ẹ wà careful. Mo ní ìtọ́wọ́ èyí tó bá gbé dọ́dọ̀ mi máa ṣe. Ṣé wọ́n ti pé mo sọ gbogbo yín kí ni mo tún sọ́njọ́ yẹn. Mo ní ẹ máa lọ Nàìjà. Mo ní ẹ sọ̀rọ̀ ayé di just call my name I will be there. Mo ní kẹ́ máa lọ Nàìjà o listen carefully but you have to behave normally. Now this lady, let's go to this lady. Mo kàn fẹ́ kẹ́ wọ́n ti pé mo ti sọ̀rọ̀ yẹn. Ṣé rí lady Diamond ló ń jẹ́ ó máa ń ta jewelry. This is the third time tọ́wọ́ ẹ̀ máa jẹ́ ọ̀dọ̀ mi. Mo wá wò pé tí n bá create awareness fáwọn èèyàn she will continue to do what she's doing. Àwọn èèyàn ti pè mí àwọn èèyàn ti send message. Diamond fẹ́ lọ para ẹ̀ ó fẹ́ lọ para ẹ̀ ó ní kọ́ bẹ́ẹ̀ mi kí n má ṣe fídíò yẹn òun mọ̀ pé fídíò mi máa ń lọ viral. Diamond obìnrin ni mi obìnrin yẹn ṣùgbọ́n àwọn tó fẹ́ tó bá kí ló lé ọkọ ẹ̀ síta fún ìgbà tó mọ̀ pé ó fẹ́ máa dókó kiri ó fẹ́ máa send ìwòwò ẹ̀ kiri ẹ̀ wá mú àwọn ṣiṣẹ́ ẹ̀ sọ wọ́n da láìmọ̀ ṣe tó bá mọ̀ pé ó fẹ́ máa ju ìwòwò kiri fọ́kùnrin kúkú lọ sí only me fans. Ṣé ń gbọ́ mi? Now kí ni lady ṣe? Ṣé rí first time tí show tí story ẹ̀ máa wá sọ́dọ̀ mi ẹ máa gbọ́ ìgbà tó máa kọ́kọ́ ju tó máa kọ́kọ́ gbé story ẹ̀ wá fún mi. Ṣé gbogbo yín rántí ìgbà tó ṣe birthday 2 years ago? Ṣé gbogbo yín rántí ìgbà tó ṣe birthday 2 years ago? Ṣé rí 2 months to birthday yẹn ni àṣírí ẹ̀ kọ́kọ́ tú ẹ jẹ́ kọ́kọ́ sọ first story ẹ̀ fún yín. Àwọn ará London mọ̀ nípa story yẹn. Ṣé rí Ọlọ́run jẹ́ kí náà dáadáa mo mọ̀ pọ̀ rẹ̀ many of you ni bọ̀ ká sọ pé ti panupọ̀ bá wí nígbà yẹn ó ṣeé ṣe kí fídíò yìí má jáde. Ṣé ìgbà tí fídíò ẹ̀ kọ́kọ́ jáde ní 2 years ago tó ṣe birthday yẹn ṣé rí birthday tó ṣe yẹn kò bá má ṣe birthday yẹn tó yẹn ìtorí fídíò ẹ̀ tó jáde yẹn ó fẹ́ fi ṣe pepper dem fún ọ̀rẹ́ ẹ̀ tó tú àṣírí ẹ̀ ọ̀rẹ́ ò délé tú àṣírí ẹ̀ o máa fún yín ní stars láàárọ̀ ẹ̀. She has a friend mo ti gbàgbé orúkọ rẹ̀ yẹn but àwọn tó bá wà London ìjọba mi rántí orúkọ yẹn kẹtẹ àìpẹ́ fún mi. Lady yìí Diamond tí mo sọ fún yín ó ní ọ̀rẹ́ kan they were very close very very close bestie ni wọ́n close gan. Ọ̀rẹ́ yẹn wà ní ọkọ ṣe ń gbọ́ mi Billy God bless you Billy ló ń pe ọ̀rẹ́ yẹn tẹ́ bá ń gbọ́ best friends tí ọ̀rẹ́ yẹn tọkọ ẹ bá raṣọ fóun náà they were very close ṣe ń gbọ́ mi ọ̀rẹ́ ẹ wá bímọ Billy ìyá thank you Billy kí ó bí bèjì Diamond wá ní kóun lọ bá tọ́mọ Diamond o lè gbé àwọn blogger ìjáde o ṣọwọ́ ẹ̀pọ̀ ti fẹ́ manipulate story ìwòwò ẹ̀ tó jáde ṣọwọ́ ẹ̀pọ̀ ti fẹ́ manipulate ẹ̀
mo kọ́kọ́ ní mi ní ṣe show ìṣó nígbà tán lọ gbé fídíò pé èèyàn kan lójú wòwò ẹ síta kí ló ju wòwò kiri fọkọ lọ́kọ fún owó tó fi ń wọ flight lọ sí Nàìjíríà nìyẹn owó tó fi ń ṣe big girl nìyẹn wọ́n á ya photos ìwòwò wọ́n á jù sọkọ lọ́kọ ìyá wa fi ṣe sòbí á fún wọn lówó wọ́n wá sọ èyí ṣiṣẹ́ dọ̀lẹ́ ṣé ń gbọ́ mi best friend ẹ̀yẹn Bílí ló ń jẹ́ ó bí bèjì ó dàbí kí n bí bèjì ń sìn mí best friend mi kó wá kí mi ẹ máa gbọ́ o Diamond wá lọ sílé best friend ẹ̀yẹn ìbejì ní gẹ̀yẹn bí ń gbà yẹn ó dẹ̀ mẹ́ pé lady yẹn wojú Olúwa Bílíkì ìyàwó Abe Jamani yes Abe Jamani ṣẹ̀rí Abe Jamani tó fẹ́ Bílíkì yẹn àwọn big boys àwọn tó ti rí ṣe nílùú yìí nígbà ayé wọn ni Abe Jamani ó gbé dání gan Diamond lọ wá ṣẹṣẹ ṣe ló lórí burúkú wọn ò níṣẹ́ ṣe ń gbọ́ mi ìwòwò yìí lọ máa fi ìwòwò lọ ń tà jẹun kiri wọn ò níṣẹ́ wá wá sọ èyí tẹ̀ ń ṣiṣẹ́ gbọ́ àwọn kan wáyé wá ṣiṣẹ́ o ẹ̀yin dẹ̀ ń jó bò kiri ẹ má gbọ́ mi o now ọ̀rẹ́ ìbíbejì ó ní kóun lọ bá tọmọ ó kó ẹrù ó lọ sílé wọn ẹ má gbàgbé pé kọ́rẹ́ tó bímọ ó ti ń dún ọkọ rẹ̀ ẹ̀yin olórí burúkú tó yẹ pé ẹ ní jókòó yín síta ẹ ní ju òbó yín sára àta àwọn ọkọ lọkọ ọkọ rẹ̀ ẹ má gbọ́ ó ti ń dún ọkọ rẹ̀ tọ́rẹ́ bá ti ṣẹmọ ọ̀rẹ́ ò ní kankan ọ̀rẹ́ mú bí bestie anything tọkọ yẹn bá ti rà fọ́rẹ́ a lọ pé ọkọ nǹkan tó rà fọ́rẹ́ mi yóò máa rà fẹ́mi náà o ṣé ń gbọ́ mi ó ti ń du ọkọ rẹ̀ ìgbà tó wá ní ọ̀rẹ́ ìbímọ ìbejì ó ní kóun kúkú kó wọlé wọn kóun lọ máa bá tọ́mọ at 55 ṣé ń gbọ́ mi bó ṣe kó wọnú ilé wọn ni àṣẹ gbogbo tí ìyábejì bá ń sùn ẹ fẹ́ rí fídíò yẹn gbà yẹn wọ́n dora wọn nu kíṣìn ọkọ ìyábejì gbogbo bí wọ́n jọ ń wòwò wọn náà mọ ṣe mọ ẹni tó ṣẹ̀ṣẹ̀ bíbejì aṣọ oúnjẹ fún ìyábejì á sùn á ló ń bá tọmọ ìyá ti pọ́ǹpù omi ọyàn á ti pọ́ǹpù ẹ̀ sínú fídà àwọn ní kí ìyábejì sùn torí alẹ́ kó lè dúró táwọn ọmọ àṣewò bí ìyábejì ṣe ń sùn òun àti Abe Jamani wá dóra wọn nu kíṣìn wá dóra wọn àṣedọ̀gì inú bátírùmù wá dóra wọn nínú pálọ̀ ní olùṣí ọmọ lọ́dẹ̀ tí bá mú yín tẹ́ ẹ̀ bá kó sí yín sẹ́gbẹ́ kan tí story yín bá dọ́wọ́ mi tí rí let heaven fall tí ì bá ṣe show yẹn fẹ́ pè mí lọ́mọ àlè torí mo ti wọ́n ní to be for one is to be for am ṣé ń gbọ́ mi ẹ máa gbọ́ o wọ́n á dóra wọn yamayama tí ìyábejì ń sùn agbowó lọ́wọ́ ẹ̀ ìyábejì níbi tán close dé bàbá ìbejì rán ìyábejì lọ Mẹ́kà òun náà ó jọ rán wọn lọ Mẹ́kà ni ò ṣe mí ò ń gbà mí ẹjọ́ ṣé obìnrin yóò lè pààyàn ṣé kò lè pààyàn àṣẹwò bí ìyábejì bá ti ń sùn á fẹ́ lò tó ṣù méjì inú ilé wọn ń gbọ̀n sí fúnra wọn lédi yìí ṣe fẹ́ gbọ́ ó fẹ́ musician Fuji tí díẹ̀ wà nísàlẹ̀ yẹn onídìí ìsàlẹ̀ yẹn tó sọ pé ìyàwó Kúnlé Àfọ́dù tán ló ń dó yẹn àlẹ́jì nìyẹn o adéhùn kẹmu kò sí nǹkan tẹ́ lè ṣe fún ẹ lọ gbé kọ́tìlẹ̀tà yín wá èyí tó nídìí ìsàlẹ̀ yẹn kí ló kọ ẹ̀ tí Ṣíndodo ń fẹ́ kó lu ọmọ tó jagbà nígbà kan lèmi sùnú mọ́tò màláìkà ó dó màláìkà lady yìí ó dó màláìkà ó dó pani àbúrò ẹ̀ kan ló introduce ẹ̀ sí màláìkà ẹnìkan tó mú ṣẹ́gẹ́ ìtẹ́ máa ń mú àwọn àǹtí àdúgbò àbúrò kan tó mú láǹtí àdúgbò ló introduce ẹ̀ sí màláìkà àdó nípa ni bó ṣe wà àdó nípa máwẹ̀ yìí at 55 àtẹ̀fẹ́ dókòkò lẹ̀ ọmọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó ni ẹ wá bá mi bèrè ìwòwò tó ń lọ káàkiri yẹn tí ọkọ ọmọ ẹ̀ bá rí nǹkan tọ́mọ ẹ̀ bá rí nǹkan ẹ máa gbọ́ mi ti sọ̀rọ̀ Àlàó Sulaiman ṣé Sulaiman màláìkà ni allegedly tán ló ń dóyàwó
Kúnlé afford ẹ máa mú ìyàwó Kúnlé afford ṣe fẹ́ pẹ́nu ẹ mú lè bọ́ta kó bú mi bára yẹ tẹ̀ máa fẹ́ lésì. You want to call in ẹni sùúrù ẹ jẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe tán ẹ call in. ṣẹ́rí ọmọge sáyidá sórí ṣẹ́rí gbogbo èèyàn bá ṣe lọ́ fẹ́ call in ìwọ tá ṣìírí ẹ̀ òbò ẹ wá ń pe BJ kó má sọ̀rọ̀ àfikà yá lọ bá babaláwo yín kó ṣọ́ọ̀tù mi kó má ní kí n má sọ̀rọ̀ orí yìí burú ẹ máa bọ́ àwà kòrókódó tábà tí ẹ̀rókódó kò ṣe bí ká lọ dókò ọ̀pọ̀lọpọ̀ lórí burúkú ni gbogbo yín ara lamọ̀ tí bá ṣe ṣó ìtàn kò lọ sẹ́líbẹ̀tì ni torí òbú ẹ ti wà ń ta òbú ẹ ó ti wà lórí porn site o ìwà àtẹ̀sù of London ìwà àtàbùkí ọ̀sìn aṣẹ́wó tó re Turkey ẹjọ́ ń ṣeré lórí porn site ni ẹjẹ́ àwọn asọ́lọ̀ ṣe ń gbọ́ mi àṣẹ bó ṣe lóhun lọ ń tọ́jú ìyá àbèjì òun àti abẹ́ chamani ìbásùn fídíò yẹn despicable video ni I am talking about 2 years ago ó kù 2 months ṣe ń gbọ́ ó kù 2 months kó ṣe birthday ẹ mọ̀ kan táwọn èèyàn ṣe àwọn ọ̀rẹ́ ẹ̀ mo ní gbogbo àwọn ọ̀rẹ́ o bọ̀tẹ́ lọ́wọ́ ọ ní fọ ọ̀rẹ́ wọn mi kì í sọ ọ̀rẹ́ èèyàn tó jẹ́ kó ṣe gbogbo àwọn ọ̀rẹ́ o but ẹ wá mọ̀ kan tó ṣẹlẹ̀ báṣìírí yẹn ṣe tú tẹ bá rí nǹkan táwọn èèyàn ṣe ọba gbógun ti ìyàwó lé yẹn ọ gbógun tí àwọn ọ̀rẹ́ wa dúró tí àwọn ọ̀rẹ́ fly ọ wá dúró tí ọ wá ń celebrate ọ wá ń celebrate ṣáì ọmọ ṣáì pàtí tó fẹ́ ṣe ló ń bí wọn nínú wọn máa bínú pa ní tààrà evidence ẹ bá mi bèrè pé báwo ni ìyá àbèjì ṣe mọ̀ fóònù bàbá àbèjì bàjẹ́ sórí ìwọ tó ń wò mí ìwọ tó ń sẹ́ndì òbò kiri tó ń sẹ́ndì òwò kiri tó bá fi pé ọkùnrin tó ń sẹ́ndì ẹ̀ sí ó safe lọ́wọ́ ẹ̀ ọkùnrin máa ń stupid ńgbà mi á ju fóònù ẹ̀ sílẹ̀ ó ti mú nǹkan tó fẹ́ mú bẹ́ẹ̀ bàbá àbèjì ti gbàgbé pé àwọn despicable videos tí Diamond sẹ́ndì sóhun wà lọ́wọ́ òun fóònù wa bàjẹ́ ìyá àbèjì mú fóònù lọ tún ṣe no kò ṣe gold o àti táwa ló fún mi kò ṣe gold eléyìí ò ṣe gold mo mọ̀ pé gold máa wọ̀ ẹ mọ̀ pé mi ò ní parọ́ àti táwa ló fi sẹ́rù fún mi ọkàn fún mi náà láwọn máa ń tà àti táwa ló fún mi kò ń ṣe gold so ẹ má rò bí gold mo wọ̀ mi ní parọ́ ẹ mọ̀ pé mi ò ní parọ́ fún mi gold kan mo wọ̀ àti táwa ló fún mi earring torí èèyàn kan ti ń béèrè plug ẹ má wọ̀rí àti táwa ló fún mi tẹ bá fẹ́ ẹ bọ̀ kò ń ṣe gold àti táwa kan fún mi pé àwọn máa ń tà pé kí n gbà ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ unspeakable thank you ṣé ń gbọ́ ṣé rí fídíò 2 years ago yẹn tí mo ní bàbá àbèjì wọn ń kó bá sùn fún àwọn nínú bat ní bedroom ní parlour ní kitchen wọ́n ti ní kí àbèjì sùn ṣé ń gbọ́ fóònù bàbá àbèjì wá bàjẹ́ ṣé ń gbọ́ fóònù bàbá àbèjì wá bàjẹ́ wọ́n fẹ́ lọ tún fóònù ṣe ibi tí ṣẹ̀mẹ̀pọ̀ máa fún wọn password bàbá àbèjì ti gbàgbé inú fóònù yẹn ṣàgbà tó mú fóònù débẹ̀ ṣá gbogbo bẹ̀ pátá lady yẹn fẹ́ kú ẹ bẹ̀rù Ọlọ́run náà lady yẹn fẹ́ kú lady yẹn fẹ́ kú ẹ̀tọ́ lady yẹn fẹ́ kú ẹ̀tọ́ ṣẹ̀ṣẹ̀ bímọ ẹ̀tọ́ ṣẹ̀ṣẹ̀ bímọ ìgbà tó rí fídíò yìí ó fẹ́ kú ó kọ́kọ́ bọ́kọ ẹ̀jà ìyá àbèjì bí tó bá wà ayé àdá àwọn èèyàn pè má bọ́kọ ẹ̀jà olórí burúkú ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ yìí ní kò lé abẹ́ ẹ̀gbọ́n mi ọ̀parí ìjà yẹn òun ló mú tó lọ ṣe birthday yẹn kò fẹ́ ṣe birthday yẹn nílá tẹ́lẹ̀ o ó wá mọ̀ lọ ìgbà 2 months dẹ̀ ló kù kò ṣe birthday ó wá mọ̀ lọ ṣe birthday yẹn láti pẹ́pẹ́ girl yẹn àwọn alábòsí ọ̀rẹ́ náà wọ́n support ẹ̀ nítorí kò tí ì ṣe fọkàn yín mo dẹ̀ mọ̀ pé bó ṣe wà yóò máa dọ́kàn gbogbo yín ẹ jẹ́ sá fún ṣé ń gbọ́ mi bèbí yẹn fẹ́ kú àwọn èèyàn ṣàbẹ̀ pé kó má wọrí pé kò ń ṣẹjọ́ ẹ̀ ẹjọ́ ọ̀rẹ́ ẹ̀ ni ó cut lady yẹn off ṣé ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ níwájú Ọlọ́run àtẹnìyàn wọ́n gbé chat yẹn wọ́n gbé ẹjọ́ yẹn wá fún mi mo fẹ́ ṣe show yẹn mo ti update gan
tẹ́ bá rántí gbogbo yín 2 years ago mo update pé a máa wá sọ̀rọ̀ nípa show yẹn ṣùgbọ́n àwọn èèyàn pè mí gan àwọn ọ̀rẹ́ pè mí àwọn èèyàn pè mí gan BJ Joe má ṣe show yìí mo dẹ̀ ní okay let it slide at least ó lè jẹ́ mistake let it slide shit happens ṣé ń gbọ́ àbúlò ṣì ni wọ́n ni ó bí mi pé you have okay mo gbogbo oníṣẹ́ mo ní fídíò ṣé nǹkan tí mo sọ yìí shit happens nǹkan tí ọba ọkọ̀ ṣe lẹ́lẹ́kìnní máa overlook ẹ̀ ṣé ń gbọ́ ọbẹ̀ mi gan mo fẹ́ ṣe fídíò yẹn gba àwọn èèyàn ọbẹ̀ mi wọ́n ní ó fẹ́ ṣe birthday kí n jọ kí n má ba díẹ̀ jẹ́ mo dẹ̀ filẹ̀ mo jẹ́ kó slide ẹ lọ wo party ẹ̀ náà ọkùnrin ló kún bẹ̀ Èkó ló ti ṣe ọkùnrin ló kún bẹ̀ ṣàṣà lọkùnrin tó wà party ẹ̀ tí ò ní wòwò ẹ̀ lọ́wọ́ ṣé ń gbọ́ mi ẹ jẹ́ ká máa sọ lọ mo filẹ̀ number 2 kéèsì ẹ̀ tó gbé wá fún mi ṣé gbogbo yín rántí pé mo wá ṣe show ńgbà kan ṣe rántí tí mo sọ pé àwọn kan ta gold wọ́n ṣe half gold wọ́n lọ fi half fake mọ́ ṣe rántí ẹ bá mi confirm ṣe rántí tí mo sọ pé ta gold pé kí gbogbo yín wà careful pé gold tó ń tà fún yín ọmọ half máa jẹ́ gold half máa jẹ́ fake but wọ́n á gbé fún yín as gold ṣe rántí tí mo sọ pé yọ̀kan fẹ́ lọ pound gold bó ṣe débẹ̀ lady gangan ni mi kò dárúkọ ẹjọ́ yẹn mo fẹ́ dárúkọ ẹ̀ gbogbo yín mọ̀ mí àìtẹ́yìn kálá máa ń fọwọ́ bò ó tí bá ṣe chat tí n bá dárúkọ màá ti fẹ́ nìyẹn ní nickname ṣóyè yín so ẹ̀ tí mo pẹ́ nìyẹn mò ń bá wí ṣóyè yín lady yìí ni mo sọ̀rọ̀ nípa gold yẹn gbà yẹn pé nǹkan tó máa ń ṣe nìyẹn ó ta gold almost 40,000 pounds fún ìyá kan ìyá yẹn wá ní problem ṣé ń gbọ́ ìyá yẹn wá fẹ́ lọ ta gold yẹn ìgbà tó gbé débẹ̀ gold almost 50,000 pounds mo rántí mọ́ ìgbà tó gbé gold débẹ̀ wọ́n wá rí i pé gold ò tẹ́ ń ṣe gold ṣé gbogbo yẹn wọ́n ti pé mo sọ diamond yìí nígbà yẹn mo fẹ́ ṣe show yẹn tí bá ní mo fẹ́ ṣe show tẹ́nìyẹn bá ti ń come up jù lórí FYP ìwọ tó bá wá bẹ̀ mí máa block ẹ mo máa respect èèyàn gan o but ẹ respect mi náà ẹ mọ̀ pé mo ò dájú gbogbo yóò jẹ́ kẹmọ yẹn ẹ wò gbàtà aṣẹ́wó tó re tọ́kì abúkí ọ̀sìn tó ń jùwòwò kiri social media tó jùwòwò sálẹ̀ ẹ̀ l'Amẹ́ríkà ṣé mọ̀ pé mo bọ́ta the fact pé ọmọ olórí burúkú yẹn ó bọ́ta ó ti ṣe ṣó oríṣiríṣi fún iṣẹ́ rántí kí ni mo ṣe mo bọ́ta mo wọ̀n ẹ̀ mo ní kó wà careful mo náà ti jùwòwò ẹ̀ káàkiri ipe Ṣọlá ń kọ́ ó ti tọ́jú fídíò òwò ẹ̀ sáwọn èèyàn lọ́wọ́ gan ṣé gbogbo yẹn rántí náà ìgbà tó sọ̀rọ̀ lédi pé gold fake ló máa ń tà wọ́n gbẹ́jọ́ yẹn wá fún mi àwọn èèyàn tún bẹ mo update ṣe rántí mo wá ní kàkà kí n dárúkọ ẹ̀ bò ní dárúkọ ẹ̀ má kàn create awareness fáwọn èèyàn pé ẹ wà careful o ẹ má máa ra gold o ẹ tó bá ta gold fún yín ẹ lọ check ẹ pé fake gold lọ òun gangan ni òun ni ṣe ipò tún ẹ̀sùn ẹ̀ ti di méjì lọ́dọ̀ mi wọ́n tún bẹ́ẹ̀ mi mo tún overlook ẹ̀ ṣé wá rèé tó ṣe mo kúkú sùn láàárọ̀ ẹ̀ BJ lady tún ó ti ṣẹlẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ ẹni tó tiẹ̀ pè mí kò tẹ̀ ṣe tó máa ń pè mí rárá ó kàn mi mọ̀ bó ṣe rí nọ́mbà mi gan mo ní kí ló ṣẹlẹ̀ BJ ẹ tí gbọ́ mo ní mi ò ń gbọ́ nǹkan kan tó mo kì í wo social media nǹkan tó bá fẹ́ sọ ni kó sọ mi ń gbọ́ nǹkan kan bí ṣe wà wọ́n gé mi létí lọ tẹ́ bá ẹ̀ṣẹ̀ gbé nǹkan wá fún mi tí bá fi pókè ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká ganu sí máa ganu sí tí bá dẹ̀ fi pé kó kàn mí máa gbójú ṣóyè yín ó wà lórí Telegram tẹ́ bá fẹ́ wò ẹ tẹ Diamond àbí kẹtẹ ẹ bá mi kọ orúkọ ẹ ó wà lórí kìdíṣà èmi ò ń pin ẹ má bínú kò tiẹ̀ sí lọ́wọ́ mi ṣóyè yín but ẹ lọ sórí wọ́n á ti gbé sórí Telegram wọ́n á ti gbé sí Telegram ẹ jẹ́ máa sọ lọ bẹ́ẹ̀ ni ẹ ṣe pè mí náà mo ní mi kí n wo nǹkan kan sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi Saida ara lamọ̀ Saida ara lamọ̀ Diamond jewelry ló ń jẹ́ ṣé ń gbọ́ mi àwọn ló wà lórí Telegram gbélégbá ayẹlẹ sọ pé wà lórí Telegram ṣé nǹkan tí mo sọ yẹn tí o bẹ́ẹ̀ ni ẹ ṣe pè mí láàárọ̀ ẹ̀ ní ó bá ní BJ o ṣé o rí nǹkan tó lọ mo ní mi rí nǹkan kan unfortunately I don't watch mo kí n wo I don't watch me kí n wo mo sọ fún pé ó máa mo lazy láti máa wo videos ó bá ní tó bá dẹ̀ ti wo kó lè yé ọ mo ní fẹnu sọ tó bá sọ ayé mi
ó bá ní òkè. Gbelegbona, I watched the video on Telegram this evening. It's so fresh and clean. Unfortunately, it's not that fresh. Ẹ̀rí pọ́ tán ring light ni. Bí yóò wọ́n ni. Bí yá senior colleague aṣẹ́wó tó rẹ̀ tọ́kì ni. Senior colleague Abuki Ọ̀ṣìn ni. Ẹ̀rí pọ́ òun náà tán ring light ni. Filter àti ring light ni. Kò clean tó yẹn. Kò clean tó yẹn. Filter àti ring light ló lò. Now ẹ jẹ́ kí n máa sọ lọ. Bẹ́ẹ̀ ni ẹ ṣe pè mí ní Emmanuel. Kí ló ṣẹlẹ̀? Mo ní kó sọ pé mi má send kọ́kọ́ sí mi. Mo ń wò. Ó bá ní ṣe mo mọ Diamond. Mo ní mo mọ̀. Ọmọge Saida bẹ́ẹ̀ ó ní special orin tí Alhaji Wasiu máa ń kọ fún bí ṣe gbọ́gùn. Ó ní ex Wasiu. Dádì mi ẹ̀yin Olúwa ló ní àtẹ̀kùn ẹ o. Alhaji ni o. Wọ́n ní dádì mi jẹṣẹ́ yẹn kálàwó máa láìka náà tó gbaṣẹ́ yẹn lẹ́nu dádì mi Alhaji ni o. Dádì mi ṣe pé ẹ̀yin mò ń dìbò fún sẹ́yìn mò ń jà fún Alhaji ni o. Dádì mi Wasiu Alhaji ni o. Ẹ̀rí tó bá ń jó wájú Wasiu náà tí Wasiu bá ti ń fún ní special number ọmọge Saida máa ṣe báyìí. Ayé ni gbogbo wa máa ti jẹ ya wa kò ń ṣọ̀run. Ẹ jẹ́ àwọn sọ́nà ẹ jẹ́ máa bá yàwó wọn ṣọ̀rẹ́ ẹ máa burú ẹ̀yẹ yan ẹ jẹ́ àwọn sọ́nà. Mo bá ní kí ló ṣẹlẹ̀ ó ní òbò Saida rẹ̀ lórí igbá ọmú Saida rẹ̀ lórí igbá ó ní ibo lọ́lẹ̀ sí ó ní bíjẹ́ ìwọlé òkè wo mo ní máa sẹ́ndì ẹ̀ sí ìwọ fẹnu sọ. Ó bá ní kí n lọ wò lórí Telegram ni mo bá dé Telegram lóòótọ́ ìròyìn ò tá fojúbà ìyá 55 ló mú òbò yẹn ló ṣe báyìí ló mú gbogbo ọwọ́ márùn ló ń kì í bọ̀ ló fi ń kó ló tún mọ́yàn yẹn ló tún gbé báyìí ló tún kó gbogbo ẹ̀ báyìí ẹ jẹ́ ìsọṣẹ́ tó ń ṣe fún yín ó tún mọ́yàn yẹn báyìí ló kó gbogbo ọyàn yẹn sórí gbágbà ló tún mọ́bò yẹn báyìí ló fẹ́ báyìí yamayam ọmọge Saida àṣàwọn ọkọ ọlọ́kọ òun ló máa sẹ́ǹdì ẹ̀ sí wọn àwọn tó ń dò ní o camera down tó bá ti sẹ́ǹdì ẹ̀ sí wọn wọ́n á fún lówó eléyìí tán ló yà igan bí ṣe gbọ́ bàbá arúgbó kan tó ń dó lọ́nà ojú sí ẹ̀mẹ̀ pọ̀ àwọn bàbá tó ń dó yẹn wọn kì í ní energy ó dàbí kẹ́ sọ pé ọkọ yà sì kó ní energy láti di Ṣadé mọ́lẹ̀ bàbá yìí ò lè tẹ́lẹ̀ dò mọ́ lẹ́yìn kan ń gba wọyàn báyìí kan dẹ̀ máa dà àbí kò yẹ yín so ẹ ti mọ̀ nǹkan tó máa ń ṣe wọ́n á lọ mú irú àwọn ọmọ yẹn àwọn bàbá yẹn lọ máa ń déètì jù àwọn bàbá àgbàlagbà bẹ́ẹ̀ àwọn bàbá àbàdàn yẹn ẹ ti mọ̀ àwọn vibe àwọn bàbá 87 àwọn bàbá 70 ọmọ yẹn náà wọ small boyfriend náà o àwọn yẹn ló máa ń jẹṣẹ wọn délẹ̀. I don't want you to act, don't put that there, I'll come there. Ṣé ń gbọ́ mi? So irú àwọn fọ́tò yẹn bàbá kan ni mo gbọ́ pé ó jù sí. Fọ́tò ọmọge Saida ó jẹ́ kó lọ di born again ni. Sórí gbogbo òwe tó ń jù sáwọn ọkọ lọ́kọ. Ó máa ń bọ́ sọ́wọ́ àwọn ìyàwó wọn. Ibẹ̀ yẹn ló ṣe kó kọ́kọ́ stop ṣìnà. Ṣàbẹ̀ pé lè tójú iná. Ọwọ́ ìyàwó ẹni yẹn lọ ló bọ́ sí. Ẹni yẹn dẹ̀ ti ní tipẹ́. Ìyẹn pé stay away from my husband. Ó ní kó fi ọkọ òun sílẹ̀. Ṣé ń gbọ́ mi ṣá? Ó ní kó fi ọkọ òun sílẹ̀. Ìgbà tí yẹn rí póyì ń tẹ̀lé ọkọ òun lọ́jù síta. Ṣé ń gbọ́ mi? Now, mo wá rí táwọn èèyàn gbé fídíò tó ń sọ pé ta ló jù síta? Àbó lórí burúkú ni yín ni? Ṣé ta ló jù síta ló jẹ́ ká sọ ni? Àbí ìyá 55 2 months ago ló ṣèyàwó fọ́mọ nílùú yìí? 2 months ago ló ṣèyàwó fọ́mọ. Kò ń ṣe first time ẹ̀ mo mọ hòtẹ́ẹ̀lì àkọ́ ní Nàìjíríà lady dẹ̀ wicked gan tó bá ń dún ọkọ ẹ bíi pé kó pa ẹ ni. Diamond ọmọge Saida lọ gbé blogger ẹ̀ síta jẹ́ kó wá challenge ọ̀rọ̀ tí mo sọ yìí
ṣé pé mo sọ pé wọ́n ti ń mú ọ̀rọ̀ ẹ wá fún mi tipẹ́ with evidence má dẹ̀ gbé jáde fún ẹ o lè challenge nǹkan tí mo sọ yìí ṣé gbọ́ mi ṣá ẹ kàn lọ tẹ ẹ mọ̀ kan ẹ tẹ orúkọ tí mo sọ yẹn ẹ dúró èmi ò ń ṣó ẹ omi ọlọ́màjọ èmi ò ń gbé gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn I don't do it so don't expect it from me ẹni tó bá lọ́rẹ̀ London ẹ pa àwọn ọmọ London àwọn ará London ní gan lọ́wọ́ àwọn ọmọ London ti ṣí ẹ̀ káàkiri látàárọ̀ ṣé ń gbọ́ mi ṣá náà kí ni mo fẹ́ fàyọ ṣẹ́rí lady ká sọ pé ó kàn send ẹ̀ káàkiri ni ṣé ń gbọ́ mi màá sọ pé òkè tí lady bá ń fẹ́ ọkọ yín ṣé ń gbọ́ bí kó pa yín dànù ni wọn láàánú àwọn olórí burúkú tẹ̀ ń wò yìí ẹ wá ní kémi ṣàánú ẹ̀ ó lè jẹ́ mi ló máa ṣẹlẹ̀ sí lọ́la ó lè jẹ́ wọ́n tó ń wò mí ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀ tẹ́ ń bá bẹ̀bẹ̀ gan ó lè jẹ́ ẹ̀yin ló máa dọ́kọ̀ ẹ̀ lọ́la ṣé ń gbọ́ mi ó lè jẹ́ ẹ̀yin ló máa wá dọ́kọ̀ ẹ̀ lọ́la ṣé ń gbọ́ mi sórí wọ́n tó ń táìpù yẹn ikú ló máa pàyà ẹ̀ ẹ̀yin olórí burúkú ẹ̀yin olóbò pin ìkìn gbogbo yín ni máa wá tó àṣírí yín bíbá ẹ máa comment ṣé ń gbọ́ mi ẹ mọ̀ nǹkan tó máa ń ṣe wọ́n lọ wọ́n bàbá bá ń gbé sí tó wà ní Nàìjíríà àwọn bàbá tí ò lè dóbò mọ́ yẹn àwọn bàbá bíi bàbá 80 àwọn bíi bàbá 90 wọ́n wá máa déètì àwọn bàbá yẹn meanwhile ọmọ ẹ̀pọ̀ àwọn bàbá yẹn ò lè ṣe àwa ya fọ́tò òbò àtọyàn wá jù sáwọn bàbá yẹn ṣe pé táwọn bàbá yẹn bá lẹ̀ tí rí nǹkan bẹ́ẹ̀ wá dà wá sẹ́ndì owó sí wọn owó tó fi ń sponsor ṣé ń gbọ́ owó tó fi ń sponsor luxury life fún wọn nìyẹn wọ́n á wá rí ẹ̀yin ṣiṣẹ́ wọ́n á sọ yín dọ̀lẹ ṣé ń gbọ́ mi now kí mo fẹ́ fà yín lady yìí tó bá ń dú ọkọ yín tó bá ń fẹ́ ọkọ yín bíi kó pa yín ni ó lọ́kọ bí o iṣẹ́ aṣẹ́wó tó ń ṣe náà tí màláìka bá ti wá London àbí tó bá ti wá London a lé ọkọ ẹ̀ kúrò lé ẹ ti mọ àwọn ọkùnrin tó yẹ pé tó bá nífẹ̀ẹ́ wọ́n nífẹ̀ẹ́ naturally ni a lé yẹn kúrò lé tí màláìka bá ti dé tí yẹn bá ti padà lọ á pè wá lé padà àwọn ọ̀rẹ́ yẹn ló pè yẹn pé tí ẹ mélòó eléyìí ò lè ba ìka lẹ́jẹ́ kó máa lọ kò ń ṣe obìnrin gidi ọkọ ẹ̀ ò ní lára o ọkọ ẹ̀ ò fìyà jẹ o nítorí ìdókòdó burúkú yìí náà ni abẹ́ gbọ́ mi náà kí ni mo fẹ́ fàyọ lady tẹ́ ẹ̀ sọ yìí kò ń ṣe ní kò ń ṣàánú ẹ̀ ṣé nígbà tí mo gbé update síta Diamond go and change your ways tí bá ní kí n gbé gbogbo nǹkan táwọn èèyàn gbé fún mi kò ń ṣòbó ẹnìkan o kò ń ṣòbó ẹ evidence bó ṣe ń déètì ọkọ wọn bó ṣe ń gbowó lọ́wọ́ kan bó ṣe ń ṣe oògùn ṣé o gbọ́ mi Diamond tí bá ní kí n gbé síta London á dàrú torí àwọn tẹ́mi gan mọ̀ ní Nàìjíríà wà bẹ́ẹ̀ tí mo dẹ̀ ní ṣe torí èmi ò sí láti wá da ilé oníléwu bí ó ṣe pé kí wọ́n gangan change fáyì tó bá máa sọ́ọ̀sì wá ní single lady ní ẹ lóòótọ́ bọ̀ yé ju òwò ẹ sọ́kọlọ́kọ̀ lọ́jù sáwọn Victor Queen gbogbo ẹ̀pọ́n lójú sí Victor Queen náà tó wà ní Maryland lọ́jù sí Victor Queen kẹjọ ẹ fi ti ara yín má jù sáwọn kọ́lọ́kọ́ lady yìí ń fẹ́ òtẹ́lì àkọ́ tó bá ní mo pàwọ́ ẹni kó bọ́ta lọ́bàá àwọn blogger ẹ̀kan wá challenge mi ó fẹ́ òtẹ́lì àkọ́ ní Nàìjíríà bí kò pa ìyàwó ẹ̀ nígbà yẹn popular òtẹ́lì àti bá dárúkọ Èkó adáwù lálẹ́ yìí popular òtẹ́lì à ní Nàìjíríà bí pé kó pa ọkọ ẹ̀ kó pa woman yẹn gbà yẹn kí ló dé kò sẹ́ni tó ní kẹ́ má ṣòṣì kẹ́ má ṣorí burúkú yín ẹ má gbèdé ọ̀dọ̀ ọ̀kọ̀lọ́kọ̀ olórí burúkú yìí náà dẹ̀rẹ̀ lè máa ráwọn tó fọkọ méjì lọ́la lè máa sọ pé ó fọkọ lọ́kọ ẹ̀yin olóṣì tẹ́ má ẹ̀yin tẹ́ ìbá ṣe ojú bẹ́ẹ̀ tí ò lè jẹ kọ́kọ́ tán yìí unfortunately mo lè fún yín níwòwò yẹn torí kò sí lọ́wọ́ mi ẹ lọ wá gbogbo àwọn girls tó wà ní London wọ́n ti share 1 million times wọ́n ti share 1 million times abẹ́ gbọ́ mi now mo wá update pé mo fẹ́ jáde ẹ máa gbọ́ o
wọ́n wá lọ gbélé jáde ẹ jẹ́ kí n gbé síta fún yín mi mọ̀ bí àwọn yín ṣẹ́rí mo like ìyàn tó lọ́ọ́ dá mi ṣá my integrity is intact mo ní peace of mind ṣẹ́rí gbogbo àwọn wèrè tẹ́ ń wò yẹn wọ́n cross fork ni o wọ́n ti dọ́kọ̀ ara wọn gbogbo wọn tẹ́ máa rí tọ́ máa kẹ́sẹ̀ lẹ́sẹ̀ pé wọ́n lọ pàtí wọ́n ń ṣọ̀rẹ́ ọbẹ̀ wọ́n dọ́kọ̀ wọ́n ṣèbọn eléyìí la ká mọ́ sí ẹ máa gbọ́. náà bó ṣe rí pé mo update fídíò yẹn ó ti lọ viral láàrin ara wọn but wọ́n rí pé blogger gan kò tí ì gbé bó ṣe rí pé mo update ṣábẹ́ pé mo kọ́kọ́ update kẹ́lẹ̀ mọ́ pé I have no intention to come and talk about it mo kàn update kí wọ́n náà ni gbogbo yẹn lọ bá Àkànní ọmọ Ògùn ó lọ I have it Àkànní sọ pé òun ni ẹ lọ inbox ẹ bí yá fún yín Àkànní kan sọ pé òun ni ẹ lọ inbox ẹ ṣé ń gbọ́ mọ́ ṣé wọ́n ti pé mo kọ́kọ́ update pé Diamond why are you doing this ó ti mú ẹ lára stop it mo dẹ̀ ní àwọn ọ̀rẹ́ ẹ̀ tó bá mọ̀ kọ́ lọ fún ní crying shoulder kó ké síbẹ̀ mo wá rí pọ́nà lọ bá blogger kan ṣé ń gbọ́ mo gbọ́ pọ́nà lọ bá blogger kan kó sáré bá wọn gbé ẹ bá gbọ́ ibi tínú ti bí mi gan ni ṣé rí nǹkan tí mo hate láyé yìí let's call a spade kọ́ wá ní nǹkan ṣẹlẹ̀ kẹ wá bọ́ta kẹfẹ́ máa manipulate ẹ̀yẹn ibẹ̀ yẹn ni mo ti kó ìwọ tó ní Bukky obìnrin màní ẹ ò ní kú re ikú ló máa pàyà ẹ ìwọ tó sọ pé Bukky obìnrin màní ẹ yẹn olórí burúkú ẹ ti bá jóbìnrin ṣọ oróbò mi ń ta ẹ̀yin olórí burúkú tẹ́ẹ̀lé pobo mọ́ ṣọ oróbò mi ń ta obìnrin ni mí ó ń ju òbò kiri ìyá 55 tó ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó fọ́mọ ó mú òbò ó pín kiri gbogbo Èkó gbogbo Lẹ́kì sí ní ọ̀kan lígi aṣáná ni gbogbo Lẹ́kì lọ ti lóbù ẹ̀ gbogbo London lọ ti lóbù ẹ̀ London nìkan la rògbò ó ń ju òbò kiri àbí mo wọ́n nù yín olóyìnbó ní to be for one is to be for am mo sọ fún yín ní 2 months ago January mo sọ mo lóbò yín wà ń ta mo lẹ́yìn ọmọ London tẹ́ ẹ̀ lọ Nàìjíríà òbò yín wà ń ta wọ́n wá fi Airbnb wọ́n á gbé 100,000 lẹ́yìn lọ́wọ́ wọ́n á fi Airbnb wọ́n á gbé mọ́tò rented car wọ́n á gbé fún yín ẹ máa ṣe bí ọmọ tí òwò lárí owó tẹ́lẹ̀ ṣiṣẹ́ ẹ wọ́n máa ṣe òṣì ẹ máa ṣe dọ̀tí kiri lọ́nà mo sọ fún yín ṣe bí mo sọ fún yín ìwọ lórí burúkú mo máa yín sọ̀tẹ̀ Z3B kọ̀ṣọ́ mo gbọ́ pọ́n ló máa ń lo jìbìtì gan gbogbo kọ̀ṣọ́ aṣọ tó ń tà aṣọ aláṣọ ló lọ fíwọ̀n lórí channel yẹn wà wá gbowó wà blọ́ọ̀kì wọn olórí burúkú tá a bá máa wò bẹ́ẹ̀ yẹn wọ́n jọ ń cross fork ni ẹjọ́ ń jòbò sọ́kùnrin olórí burúkú tó bá condemn nǹkan tí mo ṣe lálẹ́ bá lọ wẹ̀ dáadáa tó bá lọ́kọ̀ máa sọ fọ́kọ ẹ kó lọ wo fóònù ẹ ẹ̀yin olórí burúkú obìnrin àṣìta ní obìnrin èèyàn aláìní tìjú ìyá 55 sórí burúkú ó fẹ́ bá Diamond mi tó bá ti ń ṣe tipẹ́ abẹ́ ẹ̀gbọ́n mi gbogbo yín wàá wò ó pé o ti fọmọ fọ́kọ wàá wò ó pé ọmọ ẹ ti wà ní ọkọ 2 months ago ló ìṣèyàwó fọmọ olóṣìṣẹ́ wa sọ pé obìnrin ni mí ṣọgọ́bò mi lọ́wọ́ màláìkà ni àbọ̀gọ́bò mi lọ́wọ́ Wàsíù àbọ̀gọ́bò mi lọ́wọ́ ẹ fẹ́ tì mí kí n sọ̀rọ̀ orí yín burú ẹ gbọ́ mi ṣá ẹ jẹ́ kó máa ó lè máa ju òbò yẹn kiri kò kàn mí bọ́tẹ́ mọ̀ nǹkan tó bí mi nú ó ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó fọ́mọ 2 months ago ni now ẹ wo òbò tó ń jù kiri yẹn àwa lọ bọ́ sọ́wọ́ ọkọ ọmọ ẹ̀ ojú wo ló fẹ́ kàn fi wọ ọmọ ẹ̀ ṣé láwọn èèyàn bíi ṣáídà ọmọge ṣáídà ẹ bá mi ju òbò yẹn sí dádì Wàsíù náà torí Wàsíù máa ń kì ọmọge ṣáídà dádì mi Wàsíù ṣé ọmọge ṣáídà tó fojú yín gbọdẹ báyìí ẹ bá mi jù sí màláìkà náà ṣé ń gbọ́ mi ṣá ṣẹ́rí kò ń ṣe òbò yẹn lójú èmi òbò náà wọ̀tá ṣẹ́rí kan tó ń dùn mí ni pé ọmọ ẹ ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó 2 months ago ni tóbò yẹn bá bọ́ sọ́wọ́ ṣé káwọn obìnrin báyìí they are selfish mo máa sọ kíní kan fún everybody kò sẹ́ni tí ò lè ṣoge ṣé káwọn kankan wà kò sẹ́ni tí ò lè ṣe but a máa ń wò pé àbímọ tọmọ wọn bá rí lọ́la ibo la fẹ́ fojú sí but àwọn tó selfish bí ọmọge ṣáídà they don't care tó bá care ni ò ní ju ìwòwò sí bàbá 90 kan kò ní kí bàbá yẹn máa fi ṣe sòbí tó dẹ̀ mọ́ pé bàbá yẹn níyàwó 20 tó bá fẹ́ wọlé kó wọlé náà ṣé mọ̀ nǹkan tó bí bínú tí mo ṣe bọ́ta wá ṣe fídíò yìí àwọn lọ gbé àwọn blogger àwèrè kan jáde àwọn blogger yẹn wá fẹ́ manipulate wa
wọ́n ní Malo èmi ò mọ̀ bí ṣé Malo ni gẹ́ yẹn jẹ́ ẹ má worry ẹnìkan sọ fún ibi tó wà lórí Telegram ṣé ti Google orúkọ ẹ̀ rí ńbẹ̀ ẹ ti Google ẹ má worry Zimama ẹ lọ bá Zimama ní kẹ́ bọ̀ Zimama ní kẹ́ phone it's not there rí ńbẹ̀ ẹ má worry ẹ tó bá lọ́rẹ̀ London àwọn ọmọ London ní lọ́wọ́ wá send ẹ̀ sí ó jẹ́ kí gbogbo yín ti mọ̀ mi I don't send such I don't have it I don't even have it but bí ṣe ti sọ yìí mo ti fún yín awareness ẹ wo àwọn tó sọ pé àwọn ni ẹ tó bá ní kó lọ fi sí Twitter àbí kó fi sí Telegram fáwọn èèyàn kan lọ wò ńbẹ̀ ṣó ti yé yín ẹ tó bá ní ó ti kọ́ o wọ́n ló wà lórí Telegram channel Fun HQ wọ́n ló wà ńbẹ̀ ẹ lọ wò ńbẹ̀ Fun HQ lọ́pẹ́ FUN HQ mo lè gbé fóònù yẹn mo ń ṣe fóònù lọ́wọ́ ṣé ń gbọ́ mi wọ́n ní Fun HQ ẹni tí wo lóòótọ́ William Oniru ó ní irun òbò yẹn scant is there ẹ ti lọ wò bó ti sọ mi tó wà fún yín o Fun HQ ó ní password tẹ́ máa fi wò Fúnṣọ́ ó ní Fúnṣọ́ ní password yẹn Fun HQ Fun is FUN HQ all in capital letter so password tẹ́ máa fi wọnú fídíò yẹn Fúnṣọ́ ṣé mo ti fún yín lexpo blessed kí ló sọ ó ní Bukky please don't promote it àbórí yín burú ni wọ́n sọ tiwa ẹ jẹ́ ká sọ tiwọn àbórí yín burú ni wọ́n sọ tèmi mo mọ̀ pé àwọn ará lamọ̀ yìí side eye á ní fake profile tó máa fi ń bú mi ìwọ tó bá mọ̀ ìpọ́ta mi ni wọ́n ní menopause ti gbérun jẹ ṣé ti rí ní ẹjẹ́ a máa sọ̀lọ̀ ẹ wá mọ̀ nǹkan gbogbo yín ti lọ wo ni ẹ máa gbọ́ o ẹ mọ̀ nǹkan tó dùn mí jù bẹ́ẹ̀ bó ṣe rí pé mo update ṣé ń gbọ́ mi wọ́n dẹ̀ lọ gbé blogger jáde wọ́n ní kó wá manipulate nǹkan tí mo gbé síta pé ẹ máa gbọ́ o gbogbo yẹn máa gbọ́ o wọ́n ní Malo kan wọ́n ní èèyàn kan jẹ́ Malo ní Nàìjíríà Malo ló ń pe girl yẹn lady yẹn jọ mọ́là báyìí ṣé mọ́ Malo ló ń pè wọ́n ní lady Malo kan lójú fídíò yẹn síta wọ́n fẹ́ pògọ́ mọ́ Malo kọ́ lójú síta o ọkọ ọlọ́kọ tí Diamond ju fídíò sí lady ìyàwó báyìí tó ju fídíò sí lójú fídíò síta ẹ má parọ́ mọ́ Malo mi mọ́ Malo rí o mi ìdẹ̀sùn mọ́ Malo rí ṣùgbọ́n Malo kọ́ lójú fídíò síta Diamond ok ẹ jẹ́ ká wò báyìí pé Malo jù síta Diamond kí ló ń jù wòwò ẹ sọ́kọ ọlọ́kọ fún Diamond kí ló ń jù wòwò kiri fún èmi ò fẹ́ mọ ètò jù síta Sulia Malo ẹ ṣe wọ́n ní Sulia Malo ló jù síta mo debunk ẹ̀ fún Sulia Malo bó ti yẹ pé mi mọ Sulia kò nídìí kí n mọ̀ ẹ́ kí n tó gbèjà ẹ kò nídìí kí n mọ̀ ẹ́ abẹ́gbọ́ irọ́ lọ́pàá o ṣẹ́ni gẹ́ẹ̀ yìí Diamond manipulator ni bí yóò wá ti Sulia Malo bí yóò ní nǹkan kan tó bára wọn fà bí yóò ti lọ dú ọkọ Sulia Malo náà ni o Diamond náà ló sọ fáwọn èèyàn o ó ní Sulia Malo ló jù síta báwo ni ti Sulia Malo ṣe jẹ́ ṣọkọ Sulia Malo ló dó ni mi ìfẹ́ gbọ́ ẹ tó jù síta èmi gan mo wà against kíyàn ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn but tó bá pa òbò mọ́ tó bá ju òbò sọ́kọ ọlọ́kọ tó máa wá lọ dí ọwọ́ ìyàwó wọn ṣọ́ máa jù síta let's call a spade a spade pé ẹ jẹ́ ká máa sọ tọ̀rọ̀ nǹkan tẹ́bi kò yà láyè ká máa sọ tọ̀rọ̀ ṣàbẹ̀ pé ká sọ pé a ti sọ tọ̀rọ̀ nígbà yẹn ìgbà tó ti kọ́kọ́ sọ pé ó ń dún ọkọ ìyá àbejì tó lọ bá tọ́mọ kò ní ṣe léyìí sìn fọ́tò yẹn fídíò yìí lè máa jáde ìyá ẹ̀ tẹ́ bá sún síwájú òun ló wá ń jẹ́ ń sìn àbí kò yẹn ìyá ẹ̀ tẹ́ bá sún síwájú ló wá ń jẹ́ ń sìn
kíyà 55 tọmọ ẹ ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó ní 2 months ago gbogbo wọn máa rún ó kì í bọ̀ ni Diamond èyí tó fi waste photo báyìí ó bá gbé lọ porn site àbí kó ṣe fans only ó mú ọwọ́ mẹ́rẹ̀ẹ̀rin báyìí àtàǹpàkò ló yọ síta mẹ́rin báyìí ló kìbọ̀ pọ̀ ló ṣe pọ̀ ó tẹ̀ mọ́ pé a lot of àwọn ọkùnrin wá ti fi sórí screen record wọn wá ti máa fi ṣe sòpí báyìí ó wá ti fọwọ́ kọ́yọ̀ yẹn báyìí ló kó síwájú fídíò báyìí ìyá grandma ẹ tẹ̀ wá fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn old mama yọngí ẹ tí wàá gbójú sí wọ́n dá Bukky Austin support ẹ̀ á support ẹ̀ Bukky Austin ṣe mẹ́pẹ́ lórí burúkú nìyẹn òbò Bukky Austin tó wà lọ́wọ́ Victor Queen òun ló lọ lọ́hùn yẹn ẹ rí pé kí Victor Queen tó bọ́ta ṣe show á ti débẹ̀ ó máa bá praise ẹ̀ ní kí yẹn má bàa jobo ẹ̀ síta òbò Bukky Austin tó wà lọ́wọ́ Victor Queen òun ló kún báyìí Bukky Austin ẹ̀ mẹ́ pé òun support nǹkan tí ò dá àwọn bí ká ju òbò ká ju okó sọ́kùnrin olórí burúkú Bukky nǹkan tó dá tiẹ̀ wọ̀lẹ̀ àti ẹ̀gbọ́n pọ́yàn ọyàn ara lámọ̀ ìyẹn tiẹ̀ Bukky ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀ tiẹ̀ ẹ lọ inbox Zimama tẹ́ ẹ̀ bá rí mbẹ̀ Zimama ti sọ pé òun ni nínú WhatsApp ẹ lọ bá Zimama Bukky Austin olóṣì ike ẹ̀ ti bòbò ẹ̀ mọ́lẹ̀ olóbùkún ọmọ àlè abẹ́ ẹ̀gbọ́n mi listen to me I will never support such acts but Sherry Diamond gan kò mọ ibi tí photo yẹn ti wá Diamond let me tell you now let me be clear to you òbú ẹ okun ọwọ́ àwọn ìyàwó ọkọ tó lọ ń dó Nàìjíríà I swear with my living God Diamond I'll be honest with you tonight lọ pa ẹ bó ṣe wà yẹn ẹ wá mọ nǹkan tó ṣe ó níṣẹ́ ń bí o bí hospital lọ ló ti ń ṣiṣẹ́ mi tí ẹ mọ̀ ilé council ló ń gbé bíbí ṣe gbọ́ ẹ wá mọ̀ nǹkan tó máa ń ṣe ó wá kó gbogbo ẹrù ẹ̀ sìn ó lọ jókòó sékòó ṣé ń gbọ́ ìtọ́kọ́ tí mo pé council àmà bá wọn sanwó lé lọ àbí kò yé yín ó kó gbogbo ẹrù ó lọ jókòó sékòó ṣé okó yẹn ló dùn mọ́ yín tó yẹn ni wọ́n ní her body is beautiful at 55 ó tan ring light ó dẹ̀ lo filter mi sọ̀rọ̀ body tó beautiful o ṣé body tó beautiful ni okay body yẹn beautiful báyìí ṣé bí kó wá máa pín òbò sọ́dọ̀ àwọn ọkọ lọ́kọ ni ìṣelégbedeta ó ṣe ní London títí ó ṣe fọkọ rẹ̀ wọ́n bò mọ́ ẹ lára ó tún gbede Nàìjíríà àwọn ọmọ Nàìjíríà ò gbádùn abẹ́gbọ́n àwọn Nàìjíríà ò gbádùn you give you collect ni ẹ má pàrọ̀ ọmọ má ló kọ́ lójú fọ́tò yẹn síta ìyàwó ẹ tó jù fún lójú síta ìyẹn dẹ̀ ti wọ́n ọ̀nù ẹ̀ má sún mọ́kọ mi ìfẹ́ rí nọ́mbà ẹ lórí fóònù ọkọ mi mọ́ bọ̀ṣẹ́ àwọn Diamond tó bá ń dún ọkọ yìí how I wish pé mo lè dárúkọ ẹni tó ń dún yẹn òtẹ́lì àlẹ́ nìyẹn òtẹ́lì àní Lanre Tẹríba máa ń kí ẹni yẹn gan báyìí ìyàwó ẹni yẹn tẹ́ni yẹn fẹ́ sílé Diamond ó pa ìyàwó ẹni yẹn náà ni ó pa wọ́n fún obìnrin yẹn gbẹ́ òun àtàwọn olóṣì ọ̀rẹ́ wọ́n fún obìnrin yẹn gbẹ́ ìyàwó ilé onílé ni o ṣé ẹ wá sọ fún mi pé mistake ni no ẹ wá sọ fún mi náà ẹ̀yin tẹ́ sọ pé ṣèbóbìnrin yẹn abẹ́gbọ́ Lanre Tẹríba máa ń kí ẹni yẹn Wàsíù gan máa ń kí ẹni yẹn mo ti fún yín ní ìtì díẹ̀ mi ní dárúkọ obìnrin yẹn fẹ́ ké pa obìnrin yẹn fẹ́ ké pa kọ́ gbà òun òun ò ríru eléyìí obìnrin yẹn ṣe research débi pé wo Diamond wọ́n á yà ewé rẹ̀ mo sọ fún ẹ sìn mo rọra sọ fún ẹni ẹ lè wò pé BJ ṣèkà eléyìí tí mo wá sọ èmi mo láìkí ẹjù ṣọlá àwọn tó ń bẹ̀bẹ̀ tó ń cover yẹn wọn ò nífẹ̀ẹ́ Diamond
eléyìí tí mo wá sọ yìí mo kàn fi fà ilé tí ni tẹ́ bá gbọ́ pé Diamond ya wèrè lọ́la ọkọ tó lọ́dọ̀ ni mo kàn sọ fún ẹni má jẹ́ ńlá mọ́lẹ̀ tán stop it before it's too late tó bá tẹ̀ fẹ́ stop it for anything for the sake of your beautiful daughter tó ṣẹ̀ṣẹ̀ fún fọ́kọ ẹnìkan ti kọ́ ẹ̀yin tẹ́ wá TikTok wọ́n ti kọ́ ẹni tí mo sọ síbẹ̀ ẹ̀yin tí Facebook ẹ̀ lè rí ṣe rí pé kò sí nǹkan tó bò láyé Diamond hòtẹ́ẹ̀lì àti mo sọ yẹn wọ́n ti kọ orúkọ ẹ̀ sí TikTok Diamond ṣe pé kò sí nǹkan tó bò Diamond ẹ wá wọ pátí ẹ wá bá ṣakọ Wàsíù ẹdẹ àmàkì ọmọge ṣáìdá ṣáì dádì mi náà máa pe ṣáì bẹ́ẹ̀ tó fọwọ́ ra dípù wọn ṣáì òṣìpọ̀ lórí social media tí wọ́n sọ pé báwọn abúkú ṣe máa ń wò ní. tí dádì mi bá pe ṣáì báyìí dádì mi á wà kárídéwé ni òun náà máa ṣe báyìí níwájú dádì mi Wàsíù ló jẹ́ dádì mi o. Wàsíù àbáṣe ọmọge ṣáìdá ṣáì ẹ mọ bí kọ́ fọwọ́ sí nípò ọkùnrin kó ṣáì bẹ́ẹ̀ ni Wàsíù ṣe máa ń kọrin tó bá ti rí ọmọge ṣáìdá ṣáì. ẹ̀yin ọmọ London máa fojú yín wọn máa bu òbó yín mo sọ fún pọ́bò yín wà ń ta kékeré lẹ́yìn rí o ẹ̀mẹ́gbẹ́ tuntun plan fún 30 December òbó yín ló máa gbé 30 mo ti sọ fún yín tó bá máa bọ́kùnrin lọ hòtẹ́ẹ̀lì kámẹ́rà wà ń bẹ̀ tó ń rìkọ́dù yín mo ń sọ ẹ̀mẹ́rò wípé BJ ń parọ́ ẹ̀yin ọmọ London tẹ pera yín big girls yẹn ẹ̀yin olóṣì olóhùn yẹn mi ti fẹ́ dárúkọ yín àdísí dáàdì mi Wàsíù Àyìndé tó bá ti ń kọrin báyìí ọmọge ṣáìdá awádéwájú àṣàgà Wàsíù àṣẹ ṣáì. ìyá àgbàlagbà ṣe ẹ fẹ́ jókòó wọnú grave yìí ni wo jẹ́ tètè sóòótọ́ fún ẹ̀ sìn sáì Diamond wọ́n ní retí ẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ń dẹ́gan Diamond mo kàn ní kí wá sọ fún ẹ ṣọlá àwọn ọ̀rẹ́ tó dẹ̀ pé lọ́rẹ́ tó súnmọ́ ẹ náà díẹ̀díẹ̀ inú wọn mọ nǹkan tí mò ń sọ wọn ò ní sọ fún ẹ ní o pa òbú ẹ mọ́ lẹ́sẹ̀ ló téèpù bó bù ẹ ṣé kí n ṣọ́ọ̀kì pátì bàbá 90 tó ṣe lánàá she's in Lagos ó wà lẹ́kọ̀ọ́ báyìí mọ́mọ́ ẹ sọ fún ibi tó bá wà kó tètè gbẹ́rù ẹ̀kọ́ máa bọ̀ London wọ́n ń dẹ́ bó ṣe wà yẹn ẹ jẹ́ kí n já yín sí ṣe rí pátì tó lọ lánàá yẹn ṣe ń gbọ́ pátì tó lọ lánàá yẹn ṣe rántí pátì kí ló kọ bàbá yẹn náà ẹ̀rọ mi ló sì bàbá yẹn bàbá tó ṣe 90 yẹn bàbá tó máa ń ṣe kí ló kọ máa yẹn náà bàbá yẹn ṣe 90 lánàá bàbá Ìjẹ̀bú Adédìbú Kẹ̀sìntìn pàtí yẹn ló wà tó ti ju wòwò sí pé ọmọge ṣáìdá ìwòwò wà ń ta o wọ́n ní ambulance ló gbé kúrò pàtí yẹn ambulance ló gbé kúrò pàtí yẹn Adébútú Kẹ̀sìntìn ambulance ló gbé kúrò pàtí yẹn lọ́nà ti ju wòwò yẹn síta ọwá ní Sùlíámà lónìí orí ìburú Sùlíámà lówó Diamond kan ó ti lose count àwọn tó ju òbú ẹ̀ sí kò mọ bí tó jù sí mọ́ náà ẹ̀jẹ̀ sọ fún yín ṣẹ́rí 3 set of ọkùnrin ló máa ń dóbó ló máa ń ọ́ní group o àwọn bàbá 80 àwọn bí bàbá Ọkọ̀ṣadé Eleganza àwọn bí bàbá àwọn age mate bàbá bẹ́yẹn àwọn bí bàbá Adédìbú Kẹ̀sìntìn àwọn age mate àwọn bàbá yẹn wọ́n náwọn yẹn àwọn yẹn lọ máa ń ju ọyàn sí bẹ́yẹn ṣàbá àwọn bí àwọn Wàsíù àwọn Àlàó Màláìkà àwọn Olúọmọ àwọn yẹn wọ́n máa lọ bá wọn ni wọ́n tún wá láwọn small boys kan bí báyìí àwọn yẹn làwọn bàbá àbèjì àwọn boys tó wà bí báyìí tó ń ṣojú yẹn kí dẹ̀ ló fa gbogbo ìdọ̀tí ìfọmọge ṣáìdá ẹ̀gbọ́n mi wọ́n fẹ́ ṣiṣẹ́ they want to live large but they don't want to work so irú àwọn bàbá arúgbó yẹn tó bá ti jù sí wọn bẹ́ẹ̀ yẹn àwọn bàbá yẹn wọn ọba àmú Viagra wọn lè ṣiṣẹ́ kankan mọ́
so irú àwọn bàbá yẹn bẹ́ẹ̀ òbò yẹn ló máa wò tó máa fi ń dà so irú ilé ìtọ́ lójú yẹn ọkọ ẹni tó jù sí bí ṣe gbọ́ ṣe ń gbọ́ 5 million lọ́lẹ́ni yẹn send sí 5 million ló gbà fún nǹkan tẹ fídíò tẹ̀ rí yẹn o ti gbowó ẹ wá ní kémi máa sọ̀rọ̀ orí yìí burú ṣó fún mi ṣe ẹ̀ bẹ́ẹ̀ ìgbà tó ń gbowó kò mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn máa lẹ́yìn láńlẹ́yìn ló ń pè kò mọ́ ní ẹ̀yin olóṣì ó ti wọ́n ní mo ti wọ́n ní àfi kí n má gbọ́n she cannot work that's it she used to work as a ẹ̀sìn àwọn tó máa sterilize fáwọn tó ń ṣe operation ní hospital yẹn ẹ̀sìn àwọn tó máa sterilize àwọn instrument of fish operation yẹn iṣẹ́ yẹn ló ṣe ní London in one of the hospitals ìṣekú ìdókìdó náà ló fi jẹ́ kó kúrò ní ọkọ ìgbà tó ń dó màláìkà láwọn ọ̀rẹ́ ọkọ ẹ sọ pé ọmọ yóò lè máa dó màláìkà under your nose allergy ni o wọ́n ló ń dó Mr. White náà bí ṣe gbọ́ allergy ni o ọ̀rẹ́ Bella allergy ni o wọ́n ló dó Mr. White náà allergy ni o ìtorí gbà tẹ́lẹ́gùsì gbé mi lọ court wọ́n ní ṣe mo fà allergy sí mo ti ń fà allergy sí sìn allergy ni. Sterilize processing àwọn tó máa sterilize nǹkan tó máa fi ń ṣe operation yẹn ibẹ̀ ló ti ṣiṣẹ́ theatre scrub ẹ ṣe mọ́mì mi iṣẹ́ tó ń ṣe gangan nìyẹn ṣó ti yé yín so wọ́n á ṣiṣẹ́ 2 days wọ́n á gba worker support kí ló máa ń pe owó tó máa ń fún wọn yẹn á gbà á dẹ̀ tún lọ. iṣẹ́ yẹn ò lè ká wọn lẹ́nu they want to live large wọ́n fẹ́ wọ gold wọ́n fẹ́ gbé Louis Vuitton so wọ́n ṣe òṣì náà ṣe àwọn owó gidi ló ń kó fún wọn ní àwọn ọmọ olóyún búkú tẹ̀lé tó ń lọ ṣe 30 December ní London ní Nàìjíríà yẹn wàhálà èmi tí àsìkò ọ̀rọ̀ títò ṣe pé màá ní sùúrù kí nǹkan ṣẹlẹ̀ kí n tó wá líìkì gbogbo ẹ̀ òbò èèyàn kan náà ti wà ń tanú mo ti gbọ́ yẹn náà bọ́mi tí ní sọ òbò ìkọ́ náà wọn tó lọ ṣe 30 December ṣe wọ́n ti pé mo wá sọ ẹ máa tó gbọ́ ẹ má ti dẹ̀ sọ ibi tó bá ju òbò sí kọ́ lọ gba òbò wọn bẹ̀ padà ṣé ń gbọ́ mi wọ́n kàn fi gbogbo yín ṣe yẹ̀yẹ́ ni ẹ wá jẹ́ kó máa rí dínkù àwa hard working people ní diaspora ẹ mọ̀ kọ́ tó máa ń pè wọ́n ní tó bá ti dé Nàìjíríà bẹ́ẹ̀ àwọn ọmọ diaspora yẹn àná tó ti dé àwọn olóhùn wọ́n sọ̀rọ̀ àwọn di just call my name I'll be there gbogbo pátí lẹ̀ ti máa rí wọn wọ́n pè wọ́n o àwọn kan ló máa pè wọ́n ní lágbájá ṣe pátí fún mi láṣọ àwọn olóṣì olóbùkún yín àdẹ̀mọ́ bó ṣe ń lọ àmọ́ bó ṣe ń lọ gbogbo yẹn lọ́njọ́ ẹ lọ́ ṣe student àbí ẹ lẹ́ ń lọ school àbí wọ́n wá kówó fún yín ẹ mọye tẹ́ ń gbà as student àgàgà èyí tẹ́ tún ní ọmọ ẹ tún gbowó ọmọ olóbùkún yín ẹ wá kó gbogbo owó yẹn ẹ ló máa fi ṣe big girl ẹ mọ̀ pé táàsì tèmi lọ fún yín ikú ló máa pa gbogbo yín ẹ wá tún èyí tẹ́ ń gbà lọ́wọ́ ìjọba yẹn ò tún wá nítorí ẹ tún wá máa mú òbò ẹ máa pín kiri èyí olórí burúkú olóṣì ọmọ dédé tẹ́ bá níṣẹ́ lọ́wọ́ ẹ máa jòbò sọ́kùnrin ṣé yẹn pẹ̀lú nǹkan tó ń jẹ́ kán wà romantic ẹ̀yin olóṣì ọmọge ṣáídá Alhaji Wasiu Ayinde kò nídìí kẹ́ máa pé ṣáì mọ́ ẹ lọ sórí porn site òbò ẹ wà ń bẹ̀ ẹ̀yin olóhùn báwo tẹ̀lé ṣe máa ju ìwòwò sọ́kùnrin ọkọ lẹ́yìn tó gbọ́dọ̀ sọ pé kẹjù sóhun because he can be careless with his phone kàbá wà sọkọ lọ́kọ lọ́dún sáwọn single guys náà lọ́dún sáwọn Sulaiman Malaika oníyàwó lọ́dún sí wọn lọ́dún sọkọ lọ́kọ ó lè sùn lọ àwọn ọkùnrin tó stupid ẹ má bínú ẹ̀yìn ọkùnrin bàbá wa níyò wọ́n stupid mo ti wo fídíò kan tó yẹ pé bí báyẹn ṣe sùn báyìí bí ìyàwó ẹ̀ ṣe mú iPhone ẹ̀ ojú ẹ̀ ló fi máa open ẹ̀ ìyàwó ẹ̀ dẹ̀ gbé fóònù sí lójú báyìí fóònù dẹ̀ open tẹ bá rí bó ṣe gbé gbogbo nǹkan jáde nínú fóònù ọkọ ẹ̀ no eléyìí ò ṣe single ladies nìkan ọkùnrin is careless kò sí bọ́kùnrin ṣe lè password fóònù ẹ̀ tó obìnrin kan lè mọ̀ pé password fóònù
á dẹ̀ ṣe bẹ́ẹ̀ tí ò rí.